Aláròyé máa wí o. Ìgbálẹ̀ ẹgbẹ́ APC ti ń yọ lẹ́yọ kọ̀ọ̀kan lọ́sùn, àwọn aṣòfin kan kúrò nínú ẹgbẹ́ náà. Lẹ́nu ọjọ́ péréte tí oṣù kẹfà bẹ̀rẹ̀ yìí, ó ti di ọmọ ilé-ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀ṣun nígbà kan rí mẹ́ta tí wọ́n ti kọ̀wé fi ẹgbẹ́ òṣèlú All Progressives Congress sílẹ̀. Àwọn aṣòfin ọ̀hún ni Ọ̀nàrẹ́bù Lékan Oyèdìran, ẹni tó ń ṣojú àwọn èèyàn ìjọba ìbílẹ̀ Odò-Ọ̀tìn láàrin ọdún 1999 sí 2003, Ọ̀nàrẹ́bù Halim Bákàrè, tó ṣojú àwọn èèyàn ìjọba ìbílẹ̀ Èjìgbò láàrin ọdún 2003 sọ́dún 2007. Aṣòfin kẹta ni Ọ̀nàrẹ́bù Fọlọ́runṣọ́ Ọládòyìn, ẹni tó jẹ́ ọmọ ilé-ìgbìmọ̀ láàrin ọdún 2011 sí 2019 láti Gúúsù Ifẹ̀. Òun tún ni kọmíṣánná fún ètò ẹ̀kọ́ nípìnlẹ̀ Ọ̀ṣun lásìkò ìṣèjọba Alhaji Gbóyèga Oyètọ́lá. Nínú lẹ́tà tí àwọn mẹ́tẹ̀ẹ̀ta kọ sí àwọn alága ẹgbẹ́ APC ní wọ́ọ̀dù wọn, iná ni wọ́n ti sọ wípé ó pọn dandan láti ju ìgbálẹ̀ sílẹ̀ níbi tí àwọn bá dé yìí. Bó tilẹ̀ jẹ́ wípé àwọn aṣòfin mẹ́tẹ̀ẹ̀ta yìí làwọn èèyàn sọ wípé wọ́n ní ìbáṣepọ̀ pẹ̀lú akọ̀wé àpapọ̀ tẹ́lẹ̀ fún ẹgbẹ́ náà, Sẹ́nẹ́tọ̀ Iyìọ́lá Omíṣore, síbẹ̀ akọ̀wé ìpolongo ìbò fún Omíṣore, Jamiu Ọláwùmí, sọ wípé kò sí ohun tó jọ bẹ́ẹ̀. Ọláwùmí sọ wípé lóòótọ́ àwọn mẹ́tẹ̀ẹ̀ta súnmọ́ Omíṣore dáadáa, ṣùgbọ́n kò sí ìgbà kankan tí ọkùnrin náà sọ fún ẹnikẹ́ni wípé kó kúrò nínú ẹgbẹ́ òṣèlú APC. Ó ní ó ṣeé ṣe kó jẹ́ wípé lẹ́yìn táwọn èèyàn ọ̀hún jókòó tí wọ́n sì ro àròjinlẹ̀ nípa ọjọ́ iwájú wọn nínú òṣèlú ni wọ́n pinnu láti tẹ̀síwájú. Bákan náà ni Ọláwùmí sọ wípé kò sí òótọ́ nínú àhesọ kan tó ń lọ káàkiri pé láìpẹ́ yìí ni Omíṣore fúnra rẹ̀ yóò fi ẹgbẹ́ APC sílẹ̀. Ó ní lóòótọ́ ni gbogbo àwọn tó mọ̀ wípé akínkanjú ni ọkùnrin olóṣèlú ọmọ bíbí ìlú Ilé-Ifẹ̀ náà kóra jọ, tí àwọn sì lọ pè é láti dupò gómìnà. Tí àbájáde bá wá rí bó ṣe rí yìí, oníkálukú ló láǹfààní láti gbé ìgbésẹ̀ tó bá wù ú. Ọláwùmí sọ síwájú sí wípé bí àwọn tó ń kúrò nínú ẹgbẹ́ APC báyìí ṣe jẹ́ èèyàn Omíṣore náà ni wọ́n jẹ́ ti Oyètọ́lá. Ẹni tó bá sì rí wípé èròǹgbà òun kò lè wá sí ìmúṣẹ nínú ẹgbẹ́ òṣèlú kan, ó láǹfààní láti lọ sínú ẹgbẹ́ òṣèlú mìíràn. Nínú ọ̀rọ̀ tirẹ̀, agbẹnusọ fún ẹgbẹ́ APC lọ́sùn, Mọ́gàjí Kọ́lá Ọlábísí, sọ wípé ẹ̀rù kò bá odò àwọn rárá. Ó ní ẹ̀tọ́ àwọn tó kúrò nínú ẹgbẹ́ lábẹ́ òfin orílẹ̀-èdè yìí ni láti ṣe ẹgbẹ́ tó bá wù wọ́n. Ọlábísí ní àwọn èèyàn jàǹkànjàǹkàn tí ẹgbẹ́ APC ti jágbà mọ́ ẹgbẹ́ PDP lọ́wọ́ pọ̀ ju àwọn tó ń kúrò nínú ẹgbẹ́ náà lọ báyìí. Olóṣèlú Ọ̀ṣun kan tó bá akọ̀ròyìn wa sọ̀rọ̀ lábẹ́ aṣọ ṣùgbọ́n tí kò fẹ́ ká dárúkọ òun sọ wípé àwọn alátìlẹ́yìn Omíṣore ń bínú gidigidi àti pé àwọn tó ṣì máa kúrò nínú ẹgbẹ́ ọ̀hún kí ìbò tó dé pọ̀ dáadáa. Ó ní kò dájú wípé àwọn tí kò bá kúrò pàápàá yóò ṣiṣẹ́ fún ẹni tí ẹgbẹ́ APC fà kalẹ̀ lọ́sùn, ìyẹn Oyèbámíjí. Ẹni tó bá wa sọ̀rọ̀ yìí sọ wípé bí ìgbà tí Oyètọ́lá fẹ́ mọ̀ọ́mọ̀ pa ẹgbẹ́ APC kú nípínlẹ̀ Ọ̀ṣun ni pẹ̀lú àwọn àdábọwọ́ tó ń ṣe. Ọkùnrin yìí sọ wípé ní ìgbà tí ìdìbò abẹ́lé gómìnà wáyé tí wọn kò sì fún Omíṣore ní tíkẹ́ẹ̀tì, tí ọkùnrin náà sì gba ilé ẹjọ́ lọ láti pẹjọ́ tako ìdìbò abẹ́lé ọ̀hún, àwọn àgbà ẹgbẹ́ ni wọ́n pe ọkùnrin olóṣèlú ọmọ bíbí ìlú Ilé-Ifẹ̀ yìí tí wọ́n ní kó lọ gbé ẹjọ́ náà kúrò ní kóòtù, tí wọ́n sì ṣèlérí láti fún òun àti àwọn ọmọlẹ́yìn rẹ̀ láwọn ipò kan. Olóṣèlú yìí ní dípò kí wọ́n ṣe bẹ́ẹ̀, Oyètọ́lá ló pàṣẹ tó sì kó àwọn tirẹ̀ sí gbogbo àwọn ipò yìí tó fi mọ́ ilé-ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ tí wọ́n ti ṣèlérí láti fún Omíṣore láǹfààní láti fa àwọn kan sílẹ̀. Ó ní bí ìgbà tí wọ́n já ọkùnrin yìí sí òkolombo ni. Nígbà tí akọ̀ròyìn wa béèrè ẹgbẹ́ òṣèlú tó ṣeé ṣe kí àwọn èèyàn náà darapọ̀ mọ́ tàbí kí wọ́n ṣiṣẹ́ fún un, ó ní ẹgbẹ́ Akọ́ọ̀dù ni àwọn èèyàn náà lọ. Kódà àwọn tí kò bá lọ pàápàá kò ní ṣàtìlẹ́yìn fún Oyèbánjí. Ẹgbẹ́ Akọ́ọ̀dù náà ni wọ́n máa dìbò fún. Bó o rí ọwọ́ mi, ò rí inú mi ni wọ́n máa fọ̀rọ̀ náà ṣe. Kò tíì sẹ́ni tó mọ ibi tí ọ̀rọ̀ náà máa yọrí sí báyìí. Florence Babasola ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròye Online TV.